ọlọ́run tó sọ̀rọ̀ láyé lọ́rọ̀. Allahu akbar. wàlí yọ ọlọ́run. منع اللسان من الكلام لأنه أراه أم كنت يموت كل البرايا سبحان من لا يموت يموت كل البرايا سبحان من لا يموت. أنعم الله عليكم كل إنعام. آمين 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 آمين. آمين. بسم الله الرحمن الرحيم. 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 اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وأتباعه وسلم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين. آمين. آمين. èmi náà kí gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ wá ń jòkólẹ̀ tẹ́ wá ní kéyàwó sọ̀rọ̀ dípò yín gbogbo ẹ̀yin àfáà wa gbogbo ẹ̀yin àfáà wa tẹ́ wá ń jòkólẹ̀ mú kí púpọ̀ ẹ dákun mo sì kí gbogbo ẹ̀yin ìmáàmù wọ́n wá kí gbogbo ẹ̀yin tí ọ̀rọ̀ yìí kàn àwa tọ̀rọ̀ yìí kàn mo kí wa púpọ̀ pé a kó rọ́jú dáadáa. ibi tí nǹkan ṣẹlẹ̀ sí àwa tí nǹkan ṣẹlẹ̀ sọ́dọ̀ wa baba gbanjọkọlẹ̀ yìí Muhammad Al-Mahi Muhammad Al-Mahi táwa ń pè ní màyí. Kiramakumullah. Anabi ní jẹ́ Muhammad sallallahu ọwọ́ alayhi ní Al-Mahi. Al-Mahi. òun àgbà gbogbo wa ń jòkó lẹ́nu. Kiramakumullah. àwọn dáwùdù bẹ́ẹ̀ ń jòkó lẹ̀. àwa tí nǹkan ṣe amara wa ẹ̀yin tẹ àwa tí ń jẹ́ sharif àwọn aṣọ́rafa àwọn sharif nílùú Ìlọrin tiwa yìí àwọn tí ń jẹ́ sharif àwọn ní nǹkan ṣe bàbá dé Maka àwọn náà mara wọn kódà wọn ládùúgbò àdúgbò àwọn aṣọ́rafa lọ́nà bábùlà àwálé lárafa lọ. Kiramakumullah. àwọn ará Nabi Muhammadu sallallahu alayhi wa sallam. bí kò ṣe pé gbogbo tí máa ń jẹ́ ẹ̀jà àfa alímì kí wọ́n lọ fún aláyè kan bẹ́ẹ̀ wọ́n ṣe ní Maka pé àwọn ẹ̀jà Nabi Muhammad sallallahu alayhi wa sallam. àwọn là ń pè ní sharif àwọn ní surafa àwọn sharifu tí wàá lọ nínú
àwọn nìkan ṣe yìí ọ̀kan nu wọn lọ́lọ́ yìí. Sharifu ni mi ẹ mọ̀ kó inú Sharifu ni mo wà àwọn ará Maka dàmú àwa là dàmú tá a já lejò wọn làwọn Sharifu nù bí ẹ ká pé àwọn afa alimi nù tá a lọ sí sọ́kìrì àwọn mara wọn mara wọn àwa náà gbáàrin wọn a mọ̀ pé wọ́n mara wọn ẹ máa gbọ́ pé gbogbo mi amúlé gbogbo mi kìíní wọ́n bínú mọ̀ yé o bọ̀dá mi nù ń wò mí pé àwọn náà làwọn tó mi náà dàgbà kání sallallahu alayhi wa sallam. sallallahu alayhi wa sallam. ẹ kú sùúrù tí ọkàn wa náà nù ọkàn àwa Sharifu nù ẹ̀yin Sharifu tiwa lọ́kàn bàbá wa tó lọ ní kálukú ń dákọ̀ wọn yìí ìyàwó wọn Alhaja Abibatu ìyá ọlọ́rọ̀ Kọ́láwọlé àwọn ni wọ́n dá ìjòkó àsàlátì sẹ́ńtà lẹ̀ ìyàwó àgbà náà ni ìyàwó Salimata orí òkú mbẹ̀rẹ̀ ọlọ́mọsàjọ́ dá fún wọn àwọn ìyàwó ni gbogbo àwọn sẹ́ńtà náà wọ́n jòkó yìí ìyàwó Alhaja Abibatu ìyá ọlọ́rọ̀ Kọ́láwọlé bẹ́ẹ̀ gọ́dẹ̀ làwọn o bá a ti máa fira wa wọra wa nù ọlọmọsàbà kẹyà náà gbogbo ẹ̀yin tí ń jẹ́ ọlọmọsàbà fún yín sùúrù ọlọmọsẹlá kúfà ọlọmọdà wà gèrègèrè alọ kí baba wa bá lọ ni pé ẹtúnkún ti ṣẹlẹ̀ tí baba wa o ó ní baba mi nù ọ̀nà tí wọ́n ń gbà jẹ́ bàbá mi ní báyìí bàbá mi lọ́lọ́ òun bàbá wa yìí náà máa kó bàbá àwọn lọ́lọ́ yìí ọlọ́run kọ́ bá kẹ́ bàbá náà. amiina. afa Abrahuvi. akramakumullah. àwa náà wá sí gbà níyì ni. likulli unasi makibaru bifina'ihi. وهم ينكشون والقبور تزيد لكل أناس مكبر بفنائه وهم ينكشون والقبور تزيد ẹnì kọ̀ọ̀kan wọ́n bá ti yọkọ̀ yìí láti ní sàárè ibi tá a sùn kalẹ̀. La ilaha illallah. ó jẹ́ lómi ti kọjá láyé tẹ̀ láàárọ̀ ikọ̀. likulli unasi makibaru. wahum yankusuna. àwọn èèyàn tí mẹlẹ́ yẹn wá ń dínkù. wal kuburu tazidu. àwọn sàárè wá ń lékún. nígbà dé kò tẹ̀sán yìí tá a sì yẹn sí ń ká wa mọ́. لكل أناس مكبر بفنائه وهم ينكشون والقبور تزيد. àwa kí àwọn ilé gbé ìṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ wọ́n wá ní ẹ̀ka lọ bí tí bàbá sùn àwọn nìkan kí wọ́n wá sùn bẹ́ẹ̀ àtọ́ ara wọn sàárè tuntun yí wọn po. لكل أناس مكبر بفنائهم وهم ينكشون والقبور تزيد. àwọn sàárè wọn lékún ládùúgbò kálukú yàrá kálukú ń ká kálukú. أرى الخلق يمضي واحدا بعد واحد. kálukú wọn lọ lọ́kọ̀ọ̀kan. فيا ليتني أدري متى نمادي. àwọn àni ti pa mí lẹ́kún. níbo lèmi ń wò ní àwọn akẹ́ mi náà ni òye mi. أرى الخلق يمضي واحدا بعد واحد. àwọn èèyàn lọ lọ́kọ̀ọ̀kan. واحدا بعد واحد. bàbá wa tó lọ yìí èèyàn jẹ́ ni wọ́n bí wọ́n ti wá já bàbá gbogbo wa òun náà aláwàdà mi ni wọ́n ìmọ̀ wa bá wọn ṣàwàdà ẹ tí ì fún mi ní mo ní ẹ fún mi àdìkìlù fún yà fún ọ. أرى الخلق يمضي واحدا بعد واحد فيا ليتني أدري متى أنا ماضي. bàbá wa mà ẹ èèyàn sọ̀rọ̀ ó mà الله
Alhaji Suleiman Engineer Yahaya Alápánsapa tiẹ̀ náà tẹ̀ tó pé ẹ̀jẹ̀ wọn níbẹ̀ ní yàrá tiwa báyìí bí wọ́n bá ní kí ló gbé yín wá fáàdì ńlá ni bọ́ ọ bá kú mo lè bọ́ ọ kú ní bá ní lọ ọ̀dálẹ̀. Akramakumullah. mo fẹ́ lọ Àbújá kan lọ́lọ́ mo sì fẹ́ kó bá mi lọ ẹni wọ́n bá ní lọ ọ̀dálẹ̀ yín sọ pé bọ́ ọ bá kú mo lè bọ́ ọ kú nù bí mo bá kú mo fẹ́ kọ́ rẹ́yìn mi ní ìfọ́mọ̀ ẹ̀ fún ni. Allahu akbar. bí mo bá kú mo fẹ́ kọ́ rẹ́yìn mi òun ní ìfọ́mọ̀ ẹ̀ lóbìnrin fún ni bí ti fẹ́ kọ́ rẹ́yìn mi ọkọ ọmọ mi náà mo fẹ́ kí wọ́n náà rẹ́yìn mi. واحدا